ní sọ̀rọ̀ tọ́lọ́run máa fi jẹ́rìí bóun ṣe ṣe. Mo sá, èmi gangan mo sá débi pé ẹlòmíì máa gbé kalẹ̀ pé a tiẹ̀ lọ síbẹ̀ náà gan àárí. Kì í ṣe nǹkan mi, àsọlẹ̀ láàrin èmi àti Alhaji àgbà ni. Ẹ̀rù sì ń bà mí nítorí pé kò wù mí káwọn èèyàn máa ṣe Alhaji àgbà lára mi. Kò sẹ́ni náà kò tiẹ̀ sí ni. Gbogbo àwọn tí wọ́n bá Alhaji àgbà lò, mo gbé látòrí àwọn bàbá wa gan tí wọ́n jọ ọmọ kí wà Alhaji àgbà. Ǹjẹ́ èèyàn lè mọ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ? Gbogbo orun tí ẹ̀ ń gbọ́ lẹ́nu àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n jẹ́ àrọ́mọdọ́mọ bàbá, ẹ béèrè lọ́wọ́ wọn, mi ì sọ nǹkan kan sí wọn lẹ́nu. Bóyè wọn àti ìríran wọn bó ṣe rí tí wọ́n fi rí mi ni wọ́n fi ń sọ̀rọ̀. Ǹjẹ́ a gbọ́ lẹ́nu ẹnìkankan nu wọn kí wọ́n sọ pé n tí bàbá ò ṣe mò ń ṣe. Bàbá ìbúyàn, ǹjẹ́ wọ́n ní mo bú àwọn? Bàbá ìfa ọ̀rọ̀ pẹ̀lú èèyàn, jẹ́ gbọ́ pé mo fọ̀rọ̀ pẹ̀lú ẹnikẹ́ni. Kì í sì ṣe lónìí ni mo ṣẹ̀ṣẹ̀ wà pẹ̀lú bàbá. Ṣùgbọ́n gbogbo nǹkan tí ó bá mú kí títà kúrò sọ tí ó fẹ́ jọ títa kàngbà sí rẹ ẹni máa sá fún púpọ̀. Gbogbo bí mo ṣe ń sá tó náà, ọ̀pọ̀lọpọ̀ ní tó ń wíwìkúwì, èyí tó wí lójú mi, èyí tó wí lẹ́yìn mi, èyí tó já sí pé nígbẹ̀yìn ni mo ṣẹ̀ṣẹ̀ sọ fún pé ṣe sùúrù. Ṣé n tí ń bá sọ ṣé kò rí bẹ́ẹ̀ ni? Lẹ́sẹ̀kẹsẹ̀ náà ló sì ti padà. Kò sẹ́ni kankan tó mọ̀ ń pa bàbá tó lè sọ tó mi. Àmọ́ ẹ má retí pé ń máa wá tú bàbá kalẹ̀. Èyí tí bàbá ṣe tó fi hayé, tí gbogbo ayé rí, ẹni tó wà nítòsí ẹni tó wà ń jìnnà wọ́n rí. Ẹ wo bí tí wọ́n lọ yí gbà.